Ẹ̀yin tèmi, alhamdulillahi rabbil alamin. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lénìí. Fídíò yìí mo fẹ́ fi pe àkíyèsí wa sí nǹkan kan ni, ẹ̀yin tèmi. Ọlọ́run má jẹ́ a rógun wàhálà. Ọlọ́run má jẹ́ ká fọwọ́ ara wa ṣera wa. Kò sí nǹkan kan tó ń lé wa. Kí là ń sá káàkiri fún? Wàhálà ó jókòó jẹ́jẹ́, á lọ fọwọ́ yẹn, á lọ fi fa wàhálà. Ìdí tí mo fi gbé fídíò yìí wá, ó jọmọ́ akọ abo ni o. Ó dùn. Gbogbo dídán kọ́ ni wúrà. Yes, a máa ń sọ wípé yes, kíní yìí dáa, kíní yìí dáa. With the rightful owner. Ìwọ tó bá wá mọ̀ pé o fẹ́ lọ tasẹ̀ àgẹ̀rẹ̀, check your health, check your surroundings. Má gbàgbé, má sùn para. Tó bá ń rìn lọ wẹ̀yìn ẹ. Tó bá sì ń sùn, paná ojú kan kó mọ́ fi kan ríran. Just be careful out there. Ṣé arábìnrin tẹ́ ń rí? Mo fẹ́ sọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí ni. Picture kan or video kan wà lẹ́yìn. Ó ṣeé ṣe kí n block ẹ̀ because tí mi bá block ẹ̀, YouTube kò ní jẹ́ kí n gbé. Òkú arákùnrin kan ni. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Àríwá. Tó dẹ̀ jẹ́ wípé if you are not careful, it is not far-fetched. Ọlọ́run má jẹ́ a rí wàhálà. But before kí n tó continue, ẹ̀yin kan máa ní Hajia, ẹ rí fídíò mi. Ẹ lè rí fídíò mi nítorí bóyá ẹ subscribe. Bí fídíò yìí ṣe ń play báyìí, ẹ máa rí kíní kan tí wọ́n ń pè ní subscribe. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú S ló bẹ̀rẹ̀. SUBSCRIBE. Tí mi bá mistake spelling. So wọ́n pè ní subscribe. Ẹ tẹ̀bẹ̀. Tẹ́ bá tẹ̀bẹ̀, ẹ máa wá rí bell kan. Ẹ tẹ bell yẹn. So in case mo bá drop, ẹ máa rí. Ẹ̀yin tèmi, ẹ wo fídíò yìí tán. Tí fídíò yóò bá pọ̀ jù, mo fẹ́ recommend 1 or 2 apps tó lè ṣe yín ní àǹfààní. Yes. Arábìnrin yìí ṣàdédé ló lóun wà ní church. Ó ní ni arákùnrin yìí wá pè òun. Arákùnrin yìí àwọn ti mọ́ra, àwọn ti wà pọ̀ for the past 10 years. Táwọn tí wọ́n bára wọn ṣe nǹkan tọkùnrin àti obìnrin máa ń ṣe. Okay? Ó ló ṣàwá pè òun ní ọjọ́ Sunday. Òun dẹ̀ wá lọ. Òun lọ bá níbi tó wà. Ó lóun fẹ́ lọ bẹ̀, òun ṣáà lọ. Kó wà náà káwọn jọjọ mu 1 bottle. Arábìnrin yìí ọtí ló ń tà. Àbẹ́ ṣe ń rí picture rẹ̀ yìí, ẹ rí pé she's somebody's wife or tó bá tẹ̀ jẹ́ somebody's wife because confirm yẹn as at the time tó fi ń ṣe report yìí. Ó ṣáà máa jẹ́ ìyá èèyàn kan. But ọtí ló ń tà. Ṣé wá rí arákùnrin yìí? Òun ó níyàwó, ó sì ní àwọn ọmọ ṣàn. Ó lọ bá ní hòtẹ́ẹ̀lì yẹn. Wọ́n mu ọtí tí wọ́n mu. Arákùnrin yẹn wọ rọ́bà dáàbòbò. Ó lóun ò fẹ́ gbà. Ó ṣáà ń struggle, ó ń struggle. Bí tó ti ń struggle, ó ṣáà ń wọlé lọ. Ó ń struggle, ó ṣáà ń wọbẹ̀ lọ. Ibi ó rí pé ó ń struggle. Níbẹ̀ ni ọkùnrin yẹn ṣubú lórí bẹ́ẹ̀dì. Ọkùnrin yẹn bá kú. Arábìnrin tá à ń wí, ó mọ ìyàwó arákùnrin yẹn. Ó dẹ̀ mọ àwọn ọmọ, ó mọ everybody. Ẹ̀yin tètè mi. Nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀, mo like nǹkan tó ṣe, kò sá lọ. Ó dúró. Òun gan ló lọ pe ọlọ́pàá. Òun ló pe àwọn ọlọ́pàá pé yes, òun ti dáràn o. Òun mọ kankan nípa ikú ẹ̀, nǹkan tó ń rí lélẹ̀. So àwọn ọlọ́pàá yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó wọ ọbẹ̀ àbí kò wọ ọbẹ̀? Àti sí ọkùnrin yẹn wọ ara ẹ̀ àbí kò wọ ara ẹ̀. Wọ́n fẹ́ establish pé kí ló ṣe gangan. Meanwhile, ọkùnrin yẹn lo rọ́bà dáàbòbò. Tó ọ̀rọ̀ lẹ gbọ́ yìí ẹ̀yin tèmi. Ìyàwó àtàwọn ọmọ arákùnrin yìí, kí ni wọ́n fẹ́ fè? Báwo wọ́n ṣe fẹ́ sọ níta pé bàbá wọn kú lórí obìnrin míì lótẹ́ẹ̀lì nígbà tí wọ́n mu títán. Arábìnrin yìí tí establish maybe she's a married person as at this report. Ó ní àwọn ọmọ dáadáa. As you are seeing her. Kí làwọn ọmọ ẹ̀ fẹ́ sọ pé arákùnrin kan kú sí orí mọ̀mọ́ wọn nínú hòtẹ́ẹ̀lì lẹ́yìn ìgbà tí wọ́n mu ọtí tán. Kai. K'Ọlọ́run ṣàánú fún wa ni. It get as it be. Arákùnrin yìí níyàwó nílùú yẹn. Bó ṣe mú tó kò lọ dá sí ara ìyàwó ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń face challenges yìí. Wọ́n máa ń pè, wọ́n máa ní Hajia. Nǹkan báyìí làwọn rí, nǹkan báyìí làwọn rí. Ìyàwó àwọn kò trigger àwọn mọ́. Èmi sọ fún yín sẹ̀. Mo ní
ìdákọ́lẹ̀ náà là ń pè. Ìdákọ́lẹ̀ tó ì jẹ́ kí ìyàwó èèyàn wùyàn mọ́, ìdákọ́lẹ̀ ni. Kó tiẹ̀ tó sọ wípé ó ti tán pátápátá, ó need láti try out pé okay, kí ni mo lè fi help ara mi? Má dákẹ́ síbẹ̀ kó kú síbẹ̀. Mo ti lo eléyìí kò ṣiṣẹ́. That is, o ò tí ì débi tó ń lọ ni. O ò tí ì débi tó ń lọ. Wàá tún try ni. Ṣó yé yín? Òun náà la fi ń sọ wípé ẹ máa wo nǹkan tẹ́ ń jẹ. You understand? Ẹ ti sọ ara yín di dumping ground. Ọ̀rọ̀ yìí kò ṣẹlẹ̀ lénìí. Kíní ti accumulate ni. Oríṣiríṣi ẹ ti jam pack. Ó ti wá di pé ó ti di wàhálà. You know, you see some people with lot of èèyàn kan, ó máa ní issues like 5 or 6. Báwo ló ṣe ṣẹlẹ̀? Because of what you consume, because of your lifestyle. Kó tó wá di pé ó di gẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Check what you eat. We always say that. Alhamdulillah pé àwa lórí social media. Alhamdulillah pé oríṣiríṣi lesson lẹ́ ń gbọ́. You understand? So fún ìwọ tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní kó oríṣiríṣi nǹkan mi ni, check yourself pé is it okay? Àwọn oúnjẹ tẹ́ bá máa jẹ, tẹ́ bá ti rí pé kíní tí mò ń jẹ yìí, kí ni àǹfààní rẹ̀? Ó jẹran. Ìwọ mọ̀ pé kíní yẹn máa result sí something. Ó mu mílìkì. A máa sọ tọ̀rọ̀. Àwọn tó ń ṣe mílìkì náà mọ̀ pé tẹ́ bá mú jù gan, ó lè cause yín ní fatty liver. Yes, wọ́n mọ̀. Má dẹ̀ sọ̀rọ̀ fatty liver yẹn nísìn. So, ẹ take ara yín, take ìdákọ́lẹ̀. Bóyá ìdákọ́lẹ̀ tó jẹ́ kí ìyàwó èèyàn wùyàn mọ́, òun ló ń dààmú ẹ. A dẹ̀ ti advise so many things tó jẹ́ pé ẹ lè ṣe, tẹ́ lè fi jẹ́ kí ìfẹ́ yìí padà, tẹ́ lè fi jẹ́ kí feelings yìí, tẹ́ lè fi jẹ́ kó padà. You understand? So, a máa sọ yẹn ní, ẹ tún wá update, because mo ti sọ pé ìyàwó rẹ̀ ò wù ẹ́ mọ́. Okay, kí lẹ lè ṣe? Ẹ jáde lọ, ẹ kúrò ní vicinity tẹ́ wà yẹn. Ẹ lọ sí vicinity tó quiet. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àtẹ̀yìnwá. Ẹ show ara yín nífẹ̀ẹ́. Ẹ gbàgbé gbogbo ups and down. Ẹ gbàgbé pé ó ṣẹ̀ mí nígbà kan. Ẹ dáríji ara yín. Ẹ hug ara yín. Yes, ẹ̀yin mọ́mì náà, ẹ̀yin náà ẹ pack ara yín lẹ́lẹ̀. Ẹ ti dìyàwó, ẹ ti gbàgbé ara yín lọ, ẹ ti sùn lọ, gbogbo ẹ ti di jàwàlà. Ẹ pack ẹ up. Why àwọn ọkùnrin yẹn tó dẹ̀ ń tọ́jú ara wọn, tọ́jú ara yín lè pack ara yín up, make this thing enjoyable. Báwo ni ọkùnrin tó níyàwó ńlé ṣe lọ sí hòtẹ́ẹ̀lì ọmọ bóbìnrin mìíràn sùn? Look at this woman, is she a young person like that? Kò bójúmu, irú eléyìí ò bójúmu. Ó dẹ̀ ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. A ní ẹ renovate inú ilé yín, kí ló ń ṣe yín náà? Outside there is not okay. Ta ló mọ̀ bóyá obìnrin yìí, ọkùnrin yìí ń sìn, bóyá wọ́n ti fún ní poison ni? Bóyá wọ́n fún ní poison, yes. Ó ní 10 years làwọn ti wà. Yín mọ̀ bóyá ìyàwó ẹ̀ gan mọ̀ pa ẹ̀ tó kàn fún wọn kalẹ̀lẹ̀ tó wò. Ta ló mọ̀ nǹkan nígbà tó wò hòtẹ́ẹ̀lì? Ta ló mọ̀ nǹkan tó ti fẹ́ sí lára pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì sìn? Ta ló mọ̀? Tó bá yẹ àwọn èèyàn kan máa sọ pé bóyá mágùn. Àwọn nut kò sí, wọn ò mọ̀ nǹkan, àwọn ò use mọ̀ nǹkan tó ń jẹ́ mágùn náà. And this is called nut. So fún díẹ̀ yẹn tèmi, tọ́jú ara rẹ. Má dákẹ́ síbẹ̀. Ìyàwó mi ò dẹ̀ dákẹ́ síbẹ̀, ò dẹ̀ ń sin yamayama nígboro. O ti ẹ̀ wọ́, what can I use to take care of myself? So meanwhile, ẹ watch nǹkan tẹ́ ń jẹ o. Ẹ mu omi, ẹ detoxify. Ọlọ́run ṣe inú àwẹ̀ la wà. Àwẹ̀ náà ó ní a lot of things tó ń ṣe. Wàláì, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti gbàwẹ̀ dé level tá wà yìí, àwọn gan sọ wípé yes, àwọn rí, apart from oore pé ó jẹ́ ìbádà. Ṣó yé yín? Ó tún wá jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà lára nǹkan tí èèyàn fi ń detoxify most of poisons out of the body. Gbogbo ara tó ṣe jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ àwẹ̀ gan, ó ti lé dànù. So ẹ̀yin náà ẹ emulate àwẹ̀. Yes, even as a result of fatty liver, try náà láti gbàwẹ̀. Oríṣiríṣi nǹkan tá a jẹ, òun náà ló fọ́ọ̀mù tó fi lọ di fatty liver. Ẹ máa try láti gbàwẹ̀, ẹ dẹ̀ máa mú mi. Ṣó yé yín? Ìgbà míì gan wàá rí pé ó ti yó, ó dẹ̀ tí wọ́n á gbóúnjẹ míì fún ẹ. Skip it. Eat when you are hungry. Ẹ má jẹun pé ẹ kàn jẹun, ẹ kàn máa jẹ gbogbo ẹ̀ papọ̀, nígbà jẹ gbogbo ẹ̀ papọ̀. Gbogbo eléyìí ó máa lọ di sára náà. So fún fatty liver, ẹ̀yin tètè mi. Níjọ́ wo mo sọ̀rọ̀ pé tẹ́ bá fẹ́ ṣe ìtọ́jú liver, ẹ fẹ́ detoxify liver, mo sọ̀rọ̀ nípa ewé iyanrìn. Ewé iyanrìn, ẹ lè máa fi ṣe tea, or kẹ́ turn ẹ̀ sí powder, kẹ́ máa bù ní síbí kọ̀ọ̀kan pẹ̀lú omi 75 cl. Ẹ máa boil ẹ̀, ẹ máa da síbí kọ̀ọ̀kan ewé iyanrìn yẹn sínú ẹ̀. Ẹ máa jẹ́ kó boil fún like 5 minutes, ẹ máa sieve ẹ̀, ẹ máa mú. Ẹ máa ṣe bí tea. Tó bá jẹ́ pé o lè gbin ewé yẹn sí ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀, máa já bí 3 leaf. Yes, kó máa boil ẹ̀, kó máa fi ṣe kíni, kó máa fi ṣe tea. Ó máa ṣe kíni, ó máa ṣètọ́jú liver, ó máa detoxify poison out of it. Yes, ẹ máa ṣe. Yes. Then secondly again, lórí ti fatty liver, ẹ lọ wá ẹ̀yìn olóbe, ewé ẹ̀yìn olóbe àti ewé iyanrìn tí mo sọ yẹn. Ẹ lọ wá turmeric, ẹ sọ di powder, ẹ máa take. Tó bá yẹ pé ó ní fatty liver ni máa take ẹ̀ díẹ̀ at least
for 3 months. Yes, for 3 months. Ẹni tere èjì tere, ó máa ṣe kí ni? Ó máa melt away. Then meanwhile, o ní láti ṣọ́ra fún nǹkan míì. Àwọn nǹkan tó lè jẹ́ kí fat ti store, o ní láti ṣọ́ra fún. You understand? So, kí ló tún lè bá mi ṣe again? Mo sọ̀rọ̀ nípa apple cider vinegar. Yes, òun náà ó dáa because ó máa ń aid weight loss, ó máa ń check cholesterol. So, fún fatty liver, wàá lọ wá apple cider vinegar. Apple cider, wàá bá mi wá turmeric, wàá bá mi wá garlic. Yes, wàá wá dà sí inú apple, make sure yìí, turmeric yìí àti garlic yìí, wàá dà sínú apple cider vinegar. Yes, wá like irú turmeric yẹn, wá enough pound ẹ̀. Garlic yìí náà, wá enough pound ẹ̀. Kó wá mú apple cider vinegar, èyí tó jẹ́ 300 ml yẹn, wá méjì. Kó wá mix àwọn nǹkan tó ti papọ̀, tó ti match papọ̀ yìí. Kó wá dà sínú apple cider vinegar yẹn. Tó bá wá di láàárọ̀, omi warm water àti síbí méjì kó mọ́ fi sínú omi gbóná yẹn. Síbí méjì kó mọ́ dà sínú omi gbóná yẹn, kí ìwọ mọ́ ṣe kí ni? Kó mọ́ mú. Then meanwhile, kí lorúkọ rẹ̀? Ewé iyanrìn yẹn, wàá máa ṣe tirẹ̀ náà lọ́tọ̀ tí wàá tún máa bùn yẹn, tó máa tọ́jú ẹ̀ fún ẹ. Yes, ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣọ́ra fún anything tó bá máa jẹ́ kí o sanra. Ṣọ́ra fún. Yes, níjọ́ wo mo ti sọ̀rọ̀ nípa cholesterol, láti reduce cholesterol, pé àfòmọ́ oníṣáná kò bá jẹ́ bẹ́ẹ̀ yẹn. Bye for now. Tọ́jú ara yín o. Tó bá dẹ̀ need apps of any kind, gbogbo èyí tí mo sọ yìí o lè ṣe, o lè pè. Apps o, ìdákọ́lẹ̀ tó jẹ́ kí obìnrin mi wù mí mọ́ o. Ìdákọ́lẹ̀ yìí o, ó jẹ́ kí n má ṣe dáadáa mọ́ o. Ẹ pè mí lórí 07015100651. Yes, àwọn èèyàn púpọ̀ náà wọ́n ti jore ọ̀fẹ́ oríṣiríṣi apps, àbí hypertension ni, àbí diabetes ni, àbí wherever. Check what you eat and learn láti detoxify on your own. Example náà ni pé à ń mu mi. Example náà ni pé skip some foods. Ìbájálá yìí. Anthony Abila, daga ina? Kristo farin gada. Me sana'anki? A Rousseau kina sayar da giya? Wannan mutum da ya mutu sakani ke da shi a cikin daki nan, ina kika san shi? Ni na san shi Rousseau. Shekara nawa yanzu da kika waye shi? Me sunan shi? Sunan shi Sunday. To me ya haɗa ku da shi yau kuma aka same ku a ɗakin hotel, kuma garin taya dai ba mu sani ba, mun zo mun samu gawa, amma sai mu yan sanda muka shiga nan muka samu gawa. Ni dai ina church sai ya kira ni. Ko already yana zo ya sha, yan pastor ma ne a wuri. Sai ya ce mu yana fina. Ina church da ya kira ni. Sai na ce mishi a get church, sai ya ce to. If you close, tell me. Sai na close din, sai na kira na ce I don't close. Idan house na ce sai ya ce to. In zo in same shi a fina, sai ce ana son jurin kawana angon kare. Na riga na kira ta tun jiya zan je, sai ce ban zo mana ko kwalba daya zan sha. To shi ne sai na zo ya samu kwalba na sha. To sai ya ce irin mun gama ma kenan, sai ce I don't clear them. To meaning tafiya kenan, sai ce mu